sánmà ni wọ́n ti ń yanjú ọ̀rọ̀ mi. Kí ni take tèmi náà lé lórí? Torí gbàràm tí mo gbọ́ nǹkan tí àfáà wa kan tí wọ́n address yẹ, mo gbé àwọn ìgbésẹ̀ kan bí n ti ẹ̀ ní èdè àti sọ ìgbésẹ̀ tí mo gbé. Torí pé mi ò fi wá ojú rere anybody. Ọ̀sẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí t'Ọlọ́run Ọba àlekí ọlá kọ́ wa tó pa wá láṣẹ. Torí lára àṣẹ yẹn náà lẹ́kọ̀ọ́ ń wà. Ó ní wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa. Pé ká má ṣe jẹ́ kí ìkórìíra àbí àìgbọ́ra-ẹniyé tí ń ṣẹlẹ̀ láàrin wa sáwọn ọmọ ìyá wa míì kó má hánà wa láti lè ṣe déédéé pẹ̀lú wọn. Torí pé n tó sì nira láti lè ṣe ni téèyàn ò bá ti gba tèèyàn àti ṣe déédéé pẹ̀lú ẹ̀ máa nira ọ̀tá ṣẹ l'Ọlọ́run pa. Torí pé téèyàn bá ṣe déédéé in this regard ó show bí èèyàn ṣe páyà Ọlọ́run sí ni. Àìpáyà Ọlọ́run ló lè mú èèyàn pé ẹni tó jẹ́ adversary èèyàn kéèyàn má ṣe déédéé fún sí even nǹkan tó bá hàn sí yẹn pé ẹni yìí sì wà lórí òótọ́ o. So kí ni take tèmi? Èmi ò láburú nínú ọ̀rọ̀ yẹn. Ibi tèmi ti ní problem mo lérò pé mo ti pinpoint ẹ̀ níjọ́ tèmi kọ comment lèmi kàn kó mo kàn rọra kọ post ni mi ṣe video. Níjọ́ tèmi kọ mo kọ èmi personally ẹni tó bá mọ̀ mí like kéèyàn máa brag àbí kéèyàn máa feel proud àbí kó máa hùn jáde nínú àgbékalẹ̀ èèyàn bí ìgbà pé òun nìkan l'Ọlọ́run ṣe dáadáa fún kò sẹ́lòmíì, especially kó wá já sí pé ẹni tó tún mọ Ọlọ́run. Torí pé bá a ṣe lè sọ pé ẹni tó mọ Ọlọ́run gẹ́gẹ́ bí t'Ọlọ́run Ọba àlekí ọlá sọ nínú Qur'an. Ọlọ́run ní bismillahir rahmanir rahim innama yakhsha Allaha min ibadihi al-ulama. Àwọn tí ó máa páyà Ọlọ́run jùlọ ó làwọn onímọ̀. Torí pé òun ló mọ òfin tí Ọlọ́run là kalẹ̀, òun ló mọ àwọn do's and don'ts of Ọlọ́run Ọba àlekí ọlá. Torí Ọlọ́run téèyàn fẹ́ jọ́sìn fún èèyàn gbọ́dọ̀ mọ kí làwọn èèwọ̀ t'Ọlọ́run tó là kalẹ̀ fẹ́ rú pé èèyàn gbọ́dọ̀ cross àwọn lines Ọlọ́run ní kéèyàn má cross. Kí dẹ̀ làwọn nǹkan tó yẹ pé téèyàn bá múra sí èèyàn fi máa rí ìyọ́nú Ọlọ́run Ọba àlekí ọlá. So sẹ́rí pé ní òun ló súnmọ́ àti máa ṣe tí ó dùn mọ́ Ọlọ́run ló sì mọ in tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí àti nǹkan t'Ọlọ́run nífẹ̀ẹ́ sí. Gbogbo wa la sì mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ńlá kan ń bẹ tó jẹ́ sí pé ẹn bá kú lórí rẹ̀ Ọlọ́run ní sàmójúkúrò rẹ̀ fẹ́ni kankan gẹ́gẹ́ bó sì wá nínú àwọn ayatul Qur'aniyya t'Ọlọ́run Ọba àlekí ọlá ń sọ pé bismillahir rahmanir rahim inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Nínú another verse Ọlọ́run sọ wípé innahu man yushrik billahi. Ọlọ́run tún wá fi re-emphasize pé kì í sí ọ̀rọ̀ àwàdà Ọlọ́run ò fi yún báyìí ṣeré o. Innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-jannah. Dájúdájú ẹnikẹ́ni tó bá ṣe ẹbọ sọ́lọ́run àbí tó mú nǹkan míì lákẹgbẹ́ pẹ̀lú Ọlọ́run Ọba àlekí ọlá faqad harrama Allahu alayhi al-jannah. Ọlọ́run ti ṣe wíwọ̀ àlìjẹ́nnà ní èèwọ̀ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wa ma'wahu an-nar. So ó ti túmọ̀ sí pé tí wọ́n bá ti prevent èèyàn láti wọ àlìjẹ́nnà ó gbọ́dọ̀ níbi tí wọ́n ti lè prevent ẹ̀ láti wọ̀ àbí ibi tó tọ́ sí gangan. Ọlọ́run fi wá sọ pé fa ma'wahu an-nar. Ṣé wá rí ibùjókòó rẹ̀ ibùgbé rẹ̀ ibùtẹ̀dọ́sí rẹ̀ an-nar iná jahannama wa ma lil-zalimina min ansar. Kò sí sẹ́ni tí ó gba àwọn zalimuna là, kò sí ẹni tí ó stand gẹ́gẹ́ bí helper fún wọn. So ìyẹn jẹ́ báwọn. Lẹ́yìn náà tá bá fẹ́ classify shirk a máa sọ shirkul asghar àti shirkul akbar. Shirk tó fúyẹ́ tó jẹ́ kékeré minor tá bá fẹ́ tú sí English àti shirkul akbar èyí tó jẹ́ pé òun ló ga jù tó jẹ́ sí pé kò sí ẹ̀san tí ń bẹ fún bí kì í ṣe pé kéèyàn wọ náà gbére. Bákan náà èyí kan tó tún yára basẹ́ jẹ́ òun náà ni kéèyàn máa show off. Kéèyàn máa show off kéèyàn máa báyìí l'Ọlọ́run ṣe ṣe fún mi báyìí l'Ọlọ́run ṣe ṣe fún mi àwọn èèyàn bínú mi kíní kankan yẹn mo kórìíra rẹ̀ gan èmi ò láìkì especially kẹ́ni náà jáfa ó lè jẹ́ ní layman máa fojú pé nǹkan ò yé yìí ní fi ń ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé nǹkan yìí tó bá dẹ̀ máa what it takes àbí what is at stake kò ní ṣe bẹ́ẹ̀ but ìwọ tó jáfa káwa máa gbóhùn bí à ń ṣe fáàrí àyàngàn lára nǹkan tó yẹ pé gbogbo iṣẹ́ téèyàn bá wá ṣe tán kéèyàn kan wá rí pé nǹkan tá a fojú dìhun náà ló wá padà bá séèyàn jẹ́ wájú ọlọ́sẹ́ rí pé gẹ́gẹ́ bọ̀rọ̀ Ọlọ́run Ọba àlekí ọlá ṣe sọ Ọlọ́run sọ pé áyà yẹn téèyàn bá gbọ́ yé wala ẹ̀rú máa bá yẹn wa qadimna ila ma amilu min amalin faj'alnahu haba'an manthura. Ọlọ́run gbé scale gbé àwọn iṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan sórí scale lórí òṣùwọ̀n and it is going to be rendered worthless. Kò ní nítumọ̀ yóò kú dànù bí dust látara àwọn nǹkan míì téèyàn lè cope téèyàn lè avoid téèyàn wà lọ ń kó sí. So ibi tí mo ta fọ̀rọ̀ tèmi lọ níjọ́ náà lọ́nà pé kéèyàn máa brag as if ẹ sì rí pé initially kó tó di pọ́rọ̀ ń padà wá di pé tí àṣẹ̀ntún center upon táwọn ṣe ń deliberate ẹ rí pé gbogbo ẹlòmíì tí bá ń kọ́mẹ́ǹtì takò ohun tí wọ́n sọ pé as if pé ọ̀dọ̀ mẹkáníìkì wọn ti ń darí àlámọ̀rí tiwa àbí as if pé inú jahannama wọn ti yanjú ọ̀rọ̀ tiwa kì í ṣe the same sama. So why if you understand that everyone's affair is being decided by Allah from above the sky, so why single it out as though bí ìgbà pé wọ́n nìkan ẹni Ọlọ́run Ọba àlekí ọlá yanjú àlámọ̀rí rẹ̀ láti sama. So aspect lílò bí kéèyàn máa ṣe fáàrí
gbogbo àwa yòókù náà àti sánmà náà ni wọ́n ti yanjú, kò sẹ́ni tí wọ́n yanjú àlámọ̀rí rẹ̀. tá a bá dẹ̀ go in depth àtẹ́ni tó sọ pé qabla 50 sana before 50 years lọ́rọ̀ ti yanjú gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ láyé tó ti parí ẹ̀ sínú kádàrá. àtẹni tó wá sọ pé láti sánmà náà ti yanjú rẹ̀, gbogbo wọn ni wọ́n correct o. gbogbo wọn ni wọ́n correct in different context wọ́n correct. so ìgbà tí mo rí kíní yẹn mo gbé ìgbésẹ̀ immediately pé ṣé ẹ mọ̀ ọ̀rọ̀ yìí ṣé kìí sí báyìí torí pé ẹni tí ń sọ kíní náà mọ nǹkan tá à ń sọ yìí ó mọ̀ o. kìí ṣe ẹni tí mo rí ń rí ẹni tí ò lè mọ jìdòjìdò ọ̀rọ̀ kádàrá dé level yìí ó mọ̀ ẹ̀ sì jábà gbé síbi ọlọ́run náà ló kúkú ń sọ́nù Qur'ani pé yudabbirul amra inú suratu sajda min as-sama'i ila al-ardi thumma ya'ruju ilayhi fi yawmin kana miqdaruhu 50,000 sana. ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة مما تعدون yìí ní bẹ nínú suratu sajda. so ìyún báwọn my own stand ni pé àáfàá tó sọ correct o ìyẹn rí nǹkan tí ó fẹ́ wá lè di nǹkan táwọn ìwà máa gba lẹ́gùnvà lórí rẹ̀, nǹkan tó correct ni. gbogbo wa lọ́lọ́run ti ń darí àlámọ̀rí wa láti sánmọ̀. even gan àwọn hadith tá a lè fi ṣe kọ̀ríyàn fún láti fi gbọ́ àgbọ́yé rẹ̀, even though if you go over and above that in depth to understanding what it contains or entails, you still understand pé kò sí tó tako lábẹ́ ṣẹ̀ríà tá a fi máa rò pé bóyá ọ̀rọ̀ téèyàn bá ń sọ báwọn bóyá kọ́tọ̀ òkan àbí nǹkan. no, it is correct. so hadithi kan bẹ tí tó rọ̀ mọ́ kéèyàn ṣe sùúrù tí àjálù bá dé báyàn. gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ṣe sọ wípé innama as-sabru inda as-sadmatil ula, sùúrù tó ní ládàá jùlọ òun lèyí tó bá dá sí pé èèyàn bá kóra tìtẹ́yàn ṣe sùúrù lásìkò tí first strike of a calamity befalls. nígbà yẹn ni kìí ṣe nígbà téèyàn ti wá rí i pé bá a sunkún látò ní dọ̀la kò sí nǹkan kan tó máa yàtọ̀ wẹ́ agbádàgbá kámú náà nínú irú èèyàn kan orí ipò ti padà mọ̀ pé kò sọ́nà àbáyọ ọmọ ló fi gba sùúrù. so sùúrù túláàsì nu kìí ṣe sùúrù túláàsì ni ànábì ń sọ. sùúrù téèyàn rí i pé nǹkan yìí dé ìgbà ká mọ́ fọ́lọ́n ó sì gba tító ó ṣe sùúrù. ibẹ̀ ni hadith kan tí Ọlọ́run ọba àlekèọlá tí yóò ti máa béèrè lọ́wọ́ àwọn màláíkà tí èsì ìsìnkú Ọlọ́run gangan fúnra òun mọ̀ Ọlọ́run mọ̀. idha mata waladu abdin, tí ọmọ ẹrú Ọlọ́run ọba àlekèọlá kan bá kú, qala Allahu azza wa jalla lil malaikati, Ọlọ́run ọba àlekèọlá tí ọlá rẹ̀ ga jùlọ yóò wá máa sọ fáwọn màláíkà pé qabattum walada abdi, ẹ̀yin màláíkà ẹ ti lọ gbẹ̀mí ọmọ ẹrú mi kan. fayaquluna na'am, wọ́n sì máa dáhùn pé na'am bẹ́ẹ̀ ni. fayaqul, Ọlọ́run tó wá máa sọ wípé qabattum thamarata fuadihi, ẹ ti mú àyò ọkàn rẹ̀ lọ tẹ́ ti gbẹ̀mí rẹ̀. wọ́n wà máa ní bẹ́ẹ̀ ni. fayaquluna na'am, wọ́n máa sọ pé bẹ́ẹ̀ ni. Ọlọ́run mọ̀ bọ̀tọ̀ Ọlọ́run béèrè lọ́wọ́ wọn. Ọlọ́run wá máa sọ wípé madha qala abdi, kí ni ẹrú mi wá sọ ńgbà tẹ́ ṣe bẹ́ẹ̀ tán fún. wọ́n wà máa dá Ọlọ́run lóhùn padà pé hamadaka fastarja, ó dúpẹ́ fún ọ ó sì ṣe istirja, èyí tí ń túmọ̀ sí inna lillahi wa inna ilayhi raji'un. Ọlọ́run wá máa sọ pé ìgbà tó bá ti wá rí báwọn, ubnu li abdi baytan fil jannati wa sammuhu baytal hamd, ẹ bá mi kọ́ ilé kan nínú àlìjẹ́nnà fún ẹrú mi fún sùúrù tó ṣe yìí. kẹwàá kọ́ ọkọ̀ yìí sára léhùn pé ilé ọpẹ́ tí ó máa jẹ́ compensation fún ẹrú mi tí mo ṣàdánwò láyẹn fún. gẹ́gẹ́ bí pé Ọlọ́run náà tó ti sọ fún wa pé walanabluwannakum bishay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi wath thamarat fabashshiris sabirin alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un. gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ Ọlọ́run fi gbà kankan ṣàdéhùn pé òun ò ní dán wa wò. tí àdéhùn bá wá dé ẹ rí i pé Ọlọ́run sọ níparí àyà yẹn pé wabashshiris sabirin, pé ẹ fún àwọn onífaradà ní òró òdùnnú. so ẹ rí i pé special package ń bẹ fáwọn tí ó bá farada àwọn àdánwò ni. so ibi náà ti dì ní òtí ẹ pé nǹkan tí ó padà máa ṣẹlẹ̀ ní lẹ́yìn ìgbà t'Ọlọ́run ti parí kádàrá before 50,000 years. so everybody tí irú àdánwò bá dé bá tí bá ń ṣe sùúrù, Ọlọ́run àmọ́ kí náà pé interaction yẹn, conversations yẹn yóò wá máa ṣẹlẹ̀ láàrin Ọlọ́run àti màláíkà. wọ́n ṣe wá decide kí ni compensation tí wọ́n ṣe fún irú ẹrú náà bẹ́ẹ̀. so ó wà interwoven, ó wọnú ara wọn ni, kì í ṣe ọ̀rọ̀ kan tó correct tí a sọ pé kò correspond àbí kò correct. àbí inna ahadakum yujma khalquhu fi batni ummihi 40 yawman nutfa thumma yakunu 'alaqatan mithla dhalik thumma yakunu mudghatan mithla dhalik thumma yursal ilayhi malak. wọ́n wá rán màláíkà sí after 40 days, each 40 days. the first 40 days ìgbà tó wà lómi ní omi lọ́gbọ́lọ́gbọ́ ń gbòòyà transform sí congealed blood from there bá sí ẹran like that. wọ́n wà rán màláíkà sí fayanfukhu fihi ruh, màláíkà yóò sì wá fẹ́ ẹ̀mí sí fúẹ́tùsì yẹn là.
wọ́n wàá pa láṣẹ bi arba'i kalimatin pé kó kọ àwọn àlámọ̀rí mẹ́rin kan nípa oyún inú yẹn tó ti dọmọ títí tẹ̀mí ti wà lára rẹ̀ li katbi rizqihi wa ajalihi wa amalihi wa ajalihi wa shaqiyyin aw sa'idin. Gbogbo yìí náà ni wọ́n kọ. Ó ń tọ́ka sí pé taqdirul azali ó ń bẹ. Then àwọn míì tó jẹ́ sí pé tanfidh yani infadh, just like discharging an already written script. Ntọ́lọ́n ti kọ tí gbogbo wa ṣe fẹ́ wá máa play rẹ̀ ni. So kọ́lọ́n kò tún olúkálùkù wá sí. Then mo tún wá fẹ́ fi opportunity yìí address yìí ọ̀rọ̀ àwọn ahlùsúnà kan ṣe meeting láti bà tẹnìkan jẹ́. Ìgbà tẹ́mi náà compose mo ní téèyàn bá ti pẹ́ nídìí Sufi tẹ́lẹ̀ rí tó jẹ́ pé bóyá die hard ní tẹ́lẹ̀ ìmọ̀ nira láti lè fi rọ́ọ̀lẹ̀, torí èmi rí ọ̀rọ̀ yẹn as blatant lie pé irọ́ ni. Torí pé ahlùsúnà tó gbádùn tó mọ tí wọ́n pè ní súnà inú àdíìsì Ànábì tá là ń tẹ̀lé mà láti rí pé wala tajassasu wala tabaghadu wala tanajasu wala tadabaru fakunu ibadallahi ikhwana. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló pa wá láṣẹ bẹ́ẹ̀. A gbọ́dọ̀ outbid ara wa pé ọmọ ìyá mi ó ń ná nǹkan ó ń nájà, mo wá wò pé èmi náà fẹ́ nǹkan, but ọ̀nà tí ó fi gbà bọ́ sí mi lọ́wọ́ ò ní pé kí n kó lé nǹkan ju tọ̀rẹ́ mi àbí tọmọ ìyá mi lọ, kó má bàa bọ́ sóhun lọ́wọ́ kó bọ́ sí mi lọ́wọ́. Èyí máa ń ṣe bẹ́ẹ̀ lábẹ́ ẹ̀sìn, yìí máa ń kọ́ sí enmity ni. Bákan náà kéèyàn máa spy àbí kéèyàn máa suspect wá suspicious nǹkan ọmọ ìyá yẹn àbẹ́ni yìí àbí kí tiẹ̀ ní í ṣe àmọ́ rí pẹ̀lú obìnrin kan kí wá ní wọ́n jọ ń ṣe tá lóbìnrin kí ní kankan. Don't spy on people, don't hate on people, wala tabaghadu. So in tá a bá ń jọ ń fà kó máa mọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn, kó máa mọ lórí pé mo hate personality yìí. So ìgbà tí ọ̀rọ̀ yẹn jáde tèmi kọ̀nà torí pé mo rí gẹ́gẹ́ bí irọ́. Ẹni tó gbọ́ súnà yìí tí èsì pé kàn fi súnà yẹn ìfi ń bojú, kò yẹ kó lè wá máa sọ wípé òun fẹ́ máa ṣe meeting pé bóò ni ẹni tí wọ́n sì máa ń sọ̀rọ̀ yìí ó ti pọ́n mọ́ àwọn náà jù. And I'm not sorry to say that, ó ti pọ́n mọ́ àwọn náà jù. Sáwọn nìkan lọ́lọ́run kẹ́ nílẹ̀ Yorùbá ni. Sáwọn èèyàn mi even gan nínú àwọn ọ̀gá pé tá a bá dárúkọ wọn yìí gan máa lanu pé Ọlọ́run tún ṣe irú nǹkan báyìí fáwọn àwọn ò pariwo kó bẹ́ẹ̀ lè mọ̀. Àwọn tó bá súnmọ́ wọn dáadáa ló lè mọ̀ pé àṣì nǹkan báyìí lẹ́ni nǹkan tó nǹkan báyìí lọ́lọ́run ṣe sí wọn lọ́dọ̀. Lóòótọ́ I understand pé Ọlọ́run náà ló sọ pé wa amma bi ni'mati rabbika fahaddith. Lọ tú iṣu dísàlẹ̀ kòkó kó understand bó náà sí apply yìí. Èsì ti fàárí. So sì wá jẹ́ yẹn nìkan. Say in terms of knowledge, saying the most knowledgeable person. Táwa sọ pé ńgbà tí olúkálùkù wa wọn wà ní mọ́ ẹni tá a lè mọ̀ jowúnù torí tiẹ̀ pọ̀. That is tá a bá fẹ́ wọn lówó sùn wọn pé ìmọ̀. Tó bá tí ì bá wá sí pé tìmọ̀ ni. So tó bá jẹ́ pé ti àrísìkí tọ́lọ́run sí fún yẹn tó fi dá yàn lọ́lá sáwọn nìkan wà nínú. Okay, tí mo mọ̀ yẹn sáwọn nìkan náà ni. Tí mo wà influencer sáwọn nìkan ni tó fi wá jáwọn nìkan sáà ní gbogbo ìgbà. So èmi kàn rí nǹkan bí kí n máa draw public sympathy èmi sì rí sí ni I might not be correct. Èmi sì rí sí ni kí n máa wá sympathy àwọn èèyàn gbà ní àwọn èèyàn ẹni tá a bá wọ ẹni tí táwọn èèyàn envy jù lórí social media yìí nílẹ̀ Yorùbá ẹni báyìí ni àwọn yòókù kí làwọn fi sórí. Lóòótọ́ we are not disputing the fact pé tí ó bá dáa fún yẹn kò sí ní ká mọ̀ rí àwọn tí yóò máa wò pé ó ṣe wá dùn nìkan. Then it applies to everybody who is also fortunate. Anybody tó bá wà fortunate ààrẹ ni tí ó kórìíra rẹ̀, ààrẹ ni tí ó hate ẹ̀, àmọ́ rẹ̀ ni tí ó máa envy pé ó ṣe wá dùn nìkan ni. But kò yẹ kó wá jẹ́ pàwọ́ láwa máa fi sọ̀rọ̀ sọ. Àwọn kan ń lọ nínú mọ́tò wọ́n bá ń discuss bá ń ṣe assassinate wọn, ẹlòmíì tún mú excuse wá pé wọ́n lè máa sọ lárúbáwá nílé ayé tá a jọ wà yìí tèmi àìtí yín jọ mọ̀ wípé you don't even joke with such a thing or even try to deliberate it on a public space or in a public space. Ẹni tàbá gbámú a ṣe kìíní kan fún ni tí àwọn èèyàn tẹ́ ṣe pé ẹgbẹ́nu síra yín létí lẹ̀ ń sọ kì í ṣe pé ẹ̀ ń chat send síra yín ẹ wá ń jọ ń sọ kódà kó jẹ́ Chinese ni wọ́n jọ ń sọ. Ó yẹ kéèyàn consciousness yẹn gan yẹ kó jẹ́ kéèyàn mọ̀ pé driver yẹn lè jẹ́ pé òun náà ti ṣiṣẹ́ China rí o àbẹ́ni tí àkókò mọ̀ you don't know who is who inside a public bus, you don't know. Táfi wá freely máa discuss pé nìkan fẹ́ bá tiẹ̀ jẹ́. Okay, ní ìsìn tó wá já sí pé n tá gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta lórí pé in tó ṣẹlẹ̀ tán sọ pé àwọn kan ṣe conference yẹn tí mo tó rí page kan táwọn tiẹ̀ lọ design bí flyer àbí nǹkan bí AI ni wọ́n fi ṣe táwọn èèyàn péjọpọ̀ tí wọ́n gbé fóònù dání àti laptop tán pé wọ́n ní àwọn Salafia 1990 discussing how to bat èèyàn jẹ́ something like that. Now tó wá já sí pé n tá gbọ́ yìí ní ìsìn wá ní original phase of the matter. Gẹ́gẹ́ bí àwọn kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹni yẹn ní ìdí àti dárúkọ wọn pọ̀ torí pé mo rí pa níyàn dáadáa wọn ní wọ́n sì fẹ́ kí nǹkan dáa ni tí wọ́n pè mí àjọ sọ̀rọ̀ màá láì kẹ́yìn àti lágbájá kẹjọ sẹ́tùn tí ń bẹ láàrin ìyẹn Abu Adam
ẹjọ́ sẹ́tù rẹ̀ kíní kankan bílẹ̀ Yorùbá àwọn ní a lot of things láti ṣe tí olúkálùkù wa bá ń bára wájà kíní kankan àwọn fẹ́ kẹ́ pè wọ́n nọ́mbà tí mo ní ó dà pé wọn ló mọ́ kíní kan àwọn ó sẹ́ndì ẹ̀sìn mo mẹ́sẹ̀jì wọn àjọ kíra wa kíní kankan ìyún lọ bẹ́ẹ̀ kọ́ wá já sí pé irú tó ṣẹlẹ̀ ń jọ yẹn pé conference call bá ní sí àtúwá sọ pé ta la fẹ́ là ń plan àti bàtì ẹ̀jẹ̀ tó fi wá jẹ́ pé in that context ni wọ́n fi wá fi hàn sáyé pé àwọn èèyàn fẹ́ bàtà wọn jẹ́ àwọn ẹlòmíì tí ò bá dẹ̀ mọ̀ wọ́n mọ̀ rò pé tó bá jẹ́ pé nǹkan bá ṣẹlẹ̀ àbí tó bá jẹ́ pé àwọn àfáà wa kan ló fọ́ sí nǹkan àmọ́ bá a ṣe máa ń fún wọn lẹ́síùs tí ìbá wá sáwọn àfáà táwa gbà fún àmọ́ bá a ṣe máa hit hard on them. ìgbà níjọ́ kìíní àná tí àfáà wa Fadilatu Dr. Al-Mubajjal Sharafuddin Gbadebo Raji hafidhahullahu wa ra'ah tí àwọn náà jáde lórí mímbà tiẹ̀ yìí tí wọ́n sọ pé àwọn tẹ̀blíìgì òkìní kankan èmi jáde mo ní ìwọ̀n bá ń tí mo mọ̀ ń pa wọn o kò sí sẹ́ẹ̀tì tí àbí ká sọ pé mùsùlùmí bá belong sí alùsùnà bá belong sí sufi àtẹnìtì kò sí ibi tí ò ti ní àwọn tí wọ́n ya ẹ̀hàn náà tí wọ́n á lè sọ pé ìwà ọwọ́ wọn gbé wọnú in tí wọ́n láwọn ń ṣe lẹ́sìn ni bóyá àwọn past life tẹ́lómi ti lò rí kò tán lọ́wọ́ rẹ̀ tó ń ti bó ṣe lóhun serious ẹ̀sìn tó ń ṣe tọ́lọ̀ but àmọ́ káwọn tẹ̀blíìgì wá stoop so low to that level pé wọ́n fẹ́ pa yín èmi rí i pé gaskiya àwọn àlè ṣe bẹ́ẹ̀ mi ò dispose the fact pé ara àwọn ẹni ibi nínú gbogbo any sphere tábà ó lè wù ká dárúkọ ara àwọn ẹni ibi but èmi ò rò bẹ́ẹ̀ ta ni wọ́n wà ní wọ́n fi tiwọn jọ àwọn náà ní àwọn ṣe dáwà àwọn fẹ́ pé àwọn èèyàn kò nídìí ìbàjẹ́ wọnú Islam mọ̀ ni tí wọ́n jáde odidi oṣù bíi mélòó kan tí wọ́n fi lélẹ̀ fódúdó oṣù bíi mẹ́fà tí wọ́n lọ pe àwọn èèyàn dáwà wọn mọ̀ pé nígbà tán bá wá mú pípa èèyàn mọ́ ṣé ta ni wọ́n wà ní wọ́n fẹ́ fi ìhùn náà tó fi jọ ẹ ń bá gbọ́njọ́ náà lọ ń gbọ́ mo tó rí iṣẹ́ rẹ̀ just recently so n tẹ́yìn ò bá mọ̀ ẹlòmíì kan jálu fídíò yẹn for the first time ó ti conclude lọ́kàn rẹ̀ pé ẹni yìí alábòsí ni kò máa tẹ̀lé ọ tẹ́lẹ̀ kò máa wo previous videos yẹ tẹ́lẹ̀ kò máa wo àwọn nǹkan tó ń sọ tẹ́lẹ̀ èyí tó kàn rí ní ìsìn ló fi judge ló fi conclude so kí àáfàá náà kọ́lọ́n kó bá wa tún wọn ṣe kò sẹ́ni tí tó perfect tán kò sẹ́ni tí ó kù síbì kan o àmọ́ ibi tí wọ́n kù sí yẹn ò dá o ibi fáàrí yẹn kí wọ́n lọ mójútó fáàrí kí ẹ máa ṣe iftikhar pẹ̀lú ntọ́lọ́n ṣe fún yẹn àwọn tó ṣe rú bẹ́ẹ̀ lánàá ó ní bí wọ́n ṣe end but téèyàn bá tiẹ̀ wá ní èèyàn ń feel proud kí lè èèyàn rìn kan àti lọ pàdé níwájú ọlọ́run ọba àlékè ọlá ni ó wà nípò pé kó máa ṣe fáàrí alaysa Allahu bi ahkamil hakimin is Allah not the judge of the judges in fact the best of them all fáàrí yẹn ọlọ́run ló ní torí pé kò sí irú rẹ̀ lọ́mú mi wà tó bá ní kò sí irú ọlọ́run lọ́mú mi wà tó bá ní ni tó sì lè mú wá antum ashaddu khalqan am as-samaa banaha ọlọ́run náà ní rhetorically sọ pé sẹ́yìn ilẹ̀ wá rò pé ẹwà most difficult láti create fún ọlọ́run àbí sámà tọ́lọ́run rí bí mo ṣe dání fáàrí wọn ọlọ́run lónìí tó ẹjá fi fáàrí ilẹ̀ fún ọlọ́run ọba tó lẹ́tọ̀ sí we are nobody gbogbo ipò wúwú tí ọlọ́run bá gbé wá sí ọlọ́run ní àwọn kan wà ń bẹ̀ lánàá wọn sì ń bẹ̀ lónìí mọ́ àwa náà ò ní sí ń bẹ̀ lọ́la kò sẹ́ni tí ń bẹ nílé ayé tí ó gbé sáyé o kò sẹ́ni tí ń bẹ nílé ayé tí ó wà máa bẹ̀ kánrin kése olúkálùkù náà lọ jẹ́ ajábọ̀ ọ̀sẹ̀ wa àmọ́ fáàrí ẹ̀ yọkú ó ti wá ń dẹ̀yìn nìkan èyí tí ìrẹ́lò míì tí wọ́n ń sẹ́ńtà tí wọ́n ń channel energy yẹn fún pé ẹni wọ́n sàfẹ́ bá tiẹ̀ jẹ́ wọn gbá tiẹ̀ wọ́n ń lara rẹ̀ ní ìsìn mo ti máa ń sọ náà tẹ́lẹ̀ one of the codes táwọn èèyàn máa fi ń discard òdodo bó ti wù kí òdodo yẹn ní wéètì tó ó náà nìkan máa yára sọ pé wọ́n lara so ní ìsìn tẹ́mi bá sọ̀rọ̀ tán kẹ́nìkan wá kọ kọ́mẹ̀ntì pé wẹ́ ó kọ kọ́mẹ̀ntì tí ó fi agree pẹ̀lú mi àbówulẹ̀ ibú mi kémi náà wá ní ń lara mi ní ẹ̀rí kọ́mẹ̀ntì ẹjọ́ kí ni mo ní tó fẹ́ lara kí ni mo ní tí Ọlọ́run ò lè padà sí fún un tí wàá máa lara mi so but it's one of those languages tí wọ́n ń lò àwọn terminologies náà máa ń lò láti fi discard òdodo ń sìn lórí social media onígbé tó bá wọn sọ òdodo ọ̀rọ̀ yẹn even though no matter how beautiful your approach was ìlara náà ni ìlara náà ìlara I can smell some hypocrisy I can smell some envy ẹni tó ti meet one on one ẹ̀ẹ́dọ́ gbé pọ̀ rí ẹ̀ẹ́dọ́ interact rí o kàn conclude pé ìlara ni o conclude pé hypocrisy ni nísìn wọ́n wá ní ìjókòó àtúnṣe conference àtúnṣe mà lọ́rùn ẹni tó ń wá lọ tó lọ include third party táwọn náà ò fi wá ní second tá fẹ́ ṣe mọ́ láti alẹ́ yẹn tílẹ̀ fi mọ́ bí almost 4 hours àti ọkọ àti ìyàwó táwọn eavesdrop lórí táwọn èèyàn ń sọ sí nǹkan gan sí ó normal ibo ni àdéfi wala tajassasu do not spy ààrẹ náà ni eavesdropping kí ẹ máa gbọ́n táwọn kan ń sọ tí wọ́n pè yín sí wọ́n wá pè yín wọ́n connect yín mọ́ yín náà wá ń gbọ́ kí ni wọ́n ń sọ for odidi 4 hours tó sì wá jẹ́ tahajjud lẹ́ fi 4 hours yàn gan ládàá rẹ̀ ń bẹ̀ ẹ mọ̀ ká máa sọ àwọn ọ̀rọ̀ àsọdùn ṣe sì rí téèyàn bá ti ní àsọdùn
àwọn Yorùbá bóyá bá a ṣe máa ń lò táìlómi bá gbọ́ ìjìnlẹ̀ àsọdùn irọ́ ní máa ń bá dé. Òdodo ọ̀rọ̀ lè wà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, but èyí tán fi sí bíi magí àti kọrí àti táìmù àti gbogbo àwọn ìtàn garnish papọ̀ yẹn, àwọn èèyàn ò ní raw aspect láti fi exaggerate yẹn, láti jẹ́ kí nǹkan yẹn look more make believe, káwọn èèyàn lè bá gba nǹkan yẹn gbọ́. So ọ̀rọ̀ sólùwò ṣe wá jọmọ́ pé wọ́n ń jókòó láti fẹ́ bà tèmi jẹ́. Sẹ́yìn nìkan ló dáa fún láyé ni, ìbéèrè tèmi gangan nìyẹn. Sẹ́yìn nìkan ló dáa fún láyé ni tí ò fi wá já sí pé ẹlòmíì ń bẹ tí wọ́n tún wá ń lára òun náà tó wá jẹ́yìn nìkan. This is a question all of us have to ask ourselves. كلهم كنتم لكالك واسع ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى gẹ́gẹ́ bí n tọ́lọ́wọ́n bá lè kí ọlá sọ. Ṣe déédé gbà tẹ́mi rí fídíò àfáà tí wọ́n ṣe fídíò, mo gbé ìgbésẹ̀ ní the same day tí wọ́n fi fídíò yẹn release, mo gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Kì í ṣe public ìgbésẹ̀ abẹ́nú ni ìdẹ́nìrì àti sọ kí ni ìgbésẹ̀ yẹn. But ìwọ tó sì ń bẹ̀ ńjọ́ tí mo ń gbé ìgbésẹ̀ wọn ò ní mọ̀, ó rò pé torí pé ó ti jẹ́ àfáà ìṣẹ̀mí ti dákẹ́ àbí? Tó bá jẹ́ pé ẹni tí èmi ò gbà fún ni èmi ò ti sáré sọ̀rọ̀. Ọlọ́run kò tún olúkálùkù wá sí. Sallallahu ala nabiyil karim wa ala alihi wa sahbihi. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wọ́n ti wá fi kíní yẹn fi wá péǹtì àwọn ahlus sunnah lóko. Wọ́n ní àwọn ará àmukòkò ń bẹ nínú conference call náà ní wà ẹ̀wù tó bá já sí pé ń bá ní o tí èsì pé nǹkan míì wà bóyá nǹkan míì náà ń ta fà sí yàtọ̀ kì í ṣe conference yìí táwọn yẹn sẹ́ni discourse ẹnu ọjọ́ mẹ́ta yìí bá ní o àbòsí lẹ́sẹ̀ o ìbá sì dá kẹ̀tù bá ń bẹ̀ o àbòsí ni. So àsọdùn sì ní kéèyàn sọ́ra fún kéèyàn sọ́ra àsọdùn ní irọ́ ní máa ń bá dé torí pé n ta fẹ́ sọ kó jẹ́ pé yóò wà make believe, yóò ní ìdí pé ká fi àwọn nǹkan míì tí ó jẹ́ reality mọ́ àwọn nǹkan míì tí ó ṣẹlẹ̀ á tún fi kún kó lè bá sáàdùn náà ni. Irọ́ sì ni wọ́n ń pè yún o. So mọ́ lọ́mọ rò pé àsọdùn pé sunnatic ni àbí àsọdùn jẹ́ nǹkan tí ṣẹ̀ríà ò takò. Àsọdùn gbọ́rọ̀ bá ṣe rí ni kó o ṣe sọ, má fi ṣúgà kó tiẹ̀, má fi magí, má fi kọrí, má fi star àbí gbogbo táìmù àti gbogbo ẹ̀mára àti ajínamọ́tò má fi kún. Gbọ́rọ̀ bá ṣe rí ni o sọ. Ọlọ́run kò tún olúkálùkù wá sí. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.